Ìwọ làá mi fàágùn ẹ ti ń pẹ́. Wàá ṣeré ẹ má jẹ́ kó pẹ́ rárá ẹ jọ torí Ọlọ́run 20 minutes ó lọ everything is set trust me ẹni kú pàdé ẹni máa pa all right then okay yeah pàdé mi àwọn ẹni pẹ́ débi àwọn special packages mo arrange lẹ̀ fún ẹni àwọn ọmọ tí mo fẹ́ kọ́ bá tiẹ̀ mọ́ ni in a good way. tí ẹ tèmi. Ìwọ ni. Ìjọba ọmọ kìíní lọ́kàn gbogbo nǹkan tó ń dánwò ẹ̀. Bó ṣe máa bá mi rìn tó máa lòdì lọ́kàn rú ẹ̀ àwọn ọmọ yẹn ń bọ̀ wọn máa bẹ ìṣeré tó bad àwọn ló máa wà in control o ò ní ṣe wàhálà kankan gbà mí sọ fún ẹ wọn kọ́ sùn ẹ̀ náà ni wọ́n á mú àwọn ọmọ wèrè wọ́n lè mú látòrí bí àwọn ọmọ dojú àwọn ọmọ dẹnu àwọn ọmọdé gẹ̀rẹ́gẹ̀rẹ́ bí. Ìjọba kọ́ sọ àwọn ọmọdé bí wọ́n á lè ṣiṣẹ́ tán. Ìjọba èmi fún ẹ. O ò ní láti yànta mẹ́ta làwọn tó ń bọ̀ ordinarily kan péré ní tiẹ̀ two sum lè fẹ́ ṣe. ṣe three. Mo ṣe yẹn lánàá. o tún lè ṣe lónìí ṣòro kẹ́tẹ́kẹ́tẹ́ ni ìwọ. mo gbọ́dọ̀ waste power tó yẹn mo kàn fẹ́ kó ní taste àwọn ọmọ yìí ó máa kàn ó lọ lílé ní ibi tó máa sùn rè. kí ló fẹ́ kí n sọ fún bọ̀ǹlé. ọkùnrin ní ẹ̀ náà sọ fún bọ̀ pọ̀ ṣe meeting. bẹ́ẹ̀ kó mọ̀ pé gbogbo àpàdé àlùdé iṣẹ́ mi gbogbo ẹni ń bọ̀ mọ́ o. Kí n kàn mú lọ́kàn wá lójijì ṣo fẹ́ kí lè dàrú kí wọ́n máa rojọ́ fún ọ. ilé ò lè dàrú as a man o lè pàdé business anytime any day ó ń lọ náà ni new business ni kò tí mò ń pa ẹ jẹ́ kí n lọ jókòó lé kí n máa ròyìn ẹjọ́ tí mo bá fẹ́ ní ilé. Rótìmí má lọ mi fún kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ ẹ ni mo jẹ́ nǹkan tó bá dẹ̀ da ni máa wá fún ẹ àwọn ọmọ tó ń bọ̀ yọ lọ́hùn ò ní ṣe wàhálà. ẹ̀bọ̀n nǹkan tí mi ì máa ń jẹ náà ò lè fún mi jẹ. ooo bàbá yìí dẹ́ fẹ́ mi like ẹ o you dey finger my brain I no like her. ìwọ̀n nǹkan tí màá sọ fún mú bọ̀. àwọn iṣẹ́ tó bá ṣeré fún mi tó ń gbà mí ìjọ mẹ́ta mo lè má rántí pé ìyàwó mi. ní tó ń rọ́ṣẹ̀ tí mo fẹ́ bá wọn jẹ. ọmọ rẹ ilé mi. ilé ibo. máa lọ lé mi iṣẹ́ torí gbogbo ètò ń sọ yìí kò bá tèmi mú. mo fi Ọlọ́run búra ò lọ sí anywhere. ṣé wàá mú mi dání ni èmi tí mo ti ṣe tán. àwọn ọmọ rẹ á fún ẹ tán. ètò ìgbélé mi lọ́wọ́ nú ayé mi náà tó jẹ́ máa ṣe yẹn lọ. wọ́n ò lọ sí anywhere. lọ sí anywhere.